akọkùnrin akóbìnrin akọmọdé akágbà akólówó akí àrẹ̀dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ̀dúró tòdodo nígbà tí ojú ogun lé akíyín kí kó tó ní pé mo máa mi ìgbà kọlù kọ̀ọ̀kan wọlé sìn kí sáré yànnà náà ọ̀rọ̀ kan mo rí kíní fídíò táwọn onírọ̀ kan gbé kiri pé obìnrin tó pè sórí prógámù wa ní ìjẹrin àbíjàrún àbíjẹfàlẹ́ ní bíjàrún ni mi tẹ̀ rántí tóbìnrin yẹn pè wọlé tó sọ pé òun mọ ọ̀dẹ̀ tó wà ní Amẹ́ríkà yẹn òpònú ọ̀dẹ̀ yẹn tó pè rẹ̀ lọ́kọ̀ọ́mọ́ra kọlọ́mọ àbí jákujàku yẹn pé obìnrin tó pè wọlé yẹn mi ò mọ obìnrin yẹn rí ok obìnrin tó pè wọlé yẹn pè wọlé èmi ò mọ̀ rí mo dẹ̀ ní kó búra ṣé mi àti ẹ̀ mọ́ra rí ó dẹ̀ búra ẹ wá ń gbé káàkiri pé àṣírí ti tú o lórí kíni ṣé mo mọ̀ rí tí n bá mọ̀ rí bí a mo bá sọ̀rọ̀ pé kó pè wọlé kọ́lọ́hún jẹ mí yà ṣùgbọ́n tí n bá mọ̀ àṣírí yìí ò ní bò láyé kò tún ní bò lọ́rùn gbogbo ẹ̀yin tẹ́ ń gbóṣì yẹn kiri ọ̀rọ̀ yìí ẹ̀ ní làákàyè lórí ṣe ti gbọ́ ẹ̀ ní làákàyè ní orí èmi ni màá ní kó pè wọlé kí ni fẹ́ ní kó pè wọlé fún tí n bá sọ bẹ́ẹ̀ fún kó pè wọlé kọ́lọ́hún bá jẹ mí yà ṣùgbọ́n tọ́lọ́hún ọba ọ tí ò bá rí bẹ́ẹ̀ ọlọ́run máa jẹ yín yà ọlọ́run dẹ̀ ní bòyìn láṣẹ láyé kò tún ní bòyìn láṣẹ lọ́run ẹ máa máa yẹ pẹrẹ káàkiri ni ìyẹn tóbìnrin yẹn nìyẹn mi ló sọ ju bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀bẹ̀ ni fẹ́ bẹ̀ lórí eléyìí o ẹjọ́ o mo fẹ́ bẹ̀bẹ̀ ni o ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ọ̀rọ̀ àfa Ọlárẹ̀wájú Àlìfùlání káàkiri ẹ̀yin blọ́gà ẹ̀yin tẹ́ ń gbé fídíò káàkiri mo fẹ́ bẹ̀bẹ̀ ní o torí ọlọ́run torí tọlọ́run mo fi bẹ̀yìn torí mo ń wo gbogbo fídíò yẹn lórí kíní káàkiri mo dẹ̀ rí obìnrin tí òun àtàlìfùlání jọ ń ṣe fídíò kíní yẹn mo gbọ́ pọ́nlóbìnrin yẹn sọ pé mo rí tó pè sọ́dọ̀ bóyá ọlọ́wọ́ gbọgbọrọ àbí ọ̀dọ̀ pmp ni ó ṣàpè sọ́dọ̀ èèyàn kan tí mo ń gbọ́ díẹ̀díẹ̀ mo torí mi bí sí mi ò rí ti ẹ̀rọ pé obìnrin yẹn wá sọ pé èmi pé òun lọ́nà wí ni pé èmi ní mi fẹ́ gba owó lọ́wọ́ òun tó bá pè tó sọ nìyẹn èmi máa tún kíní yẹn gbọ́ mi ò tí ì gbọ́ tó bá pè nǹkan tó ní obìnrin yẹn sọ nìyẹn má yẹ̀yẹ́ ara ẹ o má yẹ̀yẹ́ ara ẹ o tó bá pè nǹkan tó sọ nìyẹn má tú rẹ síta o torí pé gbogbo ìtàwọn àwọn blogger analyse ẹ̀ dáadáa o tẹ́mi bá analyse ẹ̀ fún gbogbo ayé tí bá analyse òṣì tó ń ṣe ìwọ obìnrin yẹn tó bá pé ìwọ obìnrin yẹn ń sọ bẹ́ẹ̀ pé mi request owó lọ́wọ́ ẹ̀ tó ń parọ́ mọ́ mi tó bá pé tó sọ nìyẹn tẹ́mi bá analyse ẹ̀ gbogbo ìtàwọn blogger analyse ẹ̀ àwọn ń ṣàwàdà ni o tó dẹ̀ mi mọ deep dáadáa lórí ìwọ ọ̀rọ̀ owó àtàlìfùlání màá go deep nínú ẹ̀ tó yà gbọ́dọ̀ sọ nìyẹn kó yà ètè ya kó má jó títí tèmi mọ́ òṣìṣẹ́jọ́ ń ṣe o torí pé ìjọ tí àfáàrí Fúlàní kò lè dínà nǹkan tí mo sọ yìí àfáàrí Fúlàní kò ní dínà yẹn ní ìjọ tí mo gba kíní gbogbo conversation àti photo àti gbogbo everything lọ́wọ́ àwọn blogger immediately ni mo pa Àfáàrí Fúlàní ọ̀rọ̀ wà o àwọn yẹn wọ́n ti gbéṣẹ́ fáwọn yẹn kan blọ́ọ̀gì ló kù nígbà táwọn yẹn bá fẹ́ gbé sórí íńtánẹ́ẹ̀tì kó ṣáà ti gbé bẹ̀ àwọn tó bá ti post yẹ gbogbo àwọn tó máa wá máa analyse àwọn yẹn máa kó lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀bọ̀dé a máa pariwo àwọn akọ post gbogbo ẹlẹ́kan náà ni nígbà tí wọ́n ti gbéṣẹ́ fáwọn yẹn mi ò gba call for now wọ́n ti gbéṣẹ́ fáwọn yẹn àwọn yẹn fẹ́ post wọ́n wá ń sọ lójú kan náà àwọn àbúrò mi ní London pé Afásáyìdì lára àwọn àfọ́ọ̀tà Afásáyìdì máa ń sọ rèé o ọwọ́ sẹ́ni sábúrò mi ọ̀rẹ́ ni wọ́n ìyẹn wọ́n ní ó wá rí gbogbo kìíní yẹn gbogbo ẹ̀ náà ìyẹn ní irọ́ ni wọ́n wá da gbogbo ẹ̀ fábúrò mi yẹn gbàtọ́ wá dà fún
ìyẹn wá pè mí pé àfà ọ̀rọ̀ wà o mo ní kí ló ṣẹlẹ̀ wá dá gbogbo ẹ̀ fún mo ní ṣẹ́ni gbogbo èyí tẹ́ ń ṣó ta ẹ̀mí ní gbogbo àwọn ètò tó burú jù yẹn lọ fẹ́ ẹ̀yin blọ́gà gbogbo èyí tẹ́ ń ṣó ta yẹn èmi tún ní àwọn ètò tó burú jù yẹn lọ lọ́wọ́ mi mo ní lọ́wọ́ mo ní lórí Alfa Al-Fulani gbogbo àwọn sọkún gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ ok mo wá nígbà tó wá sẹ́ni gbogbo ẹ̀ sí mi mo kò dání àti voice oríṣiríṣi voice tó túlé lóríṣiríṣi mo ní lọ́wọ́ mo wá dákẹ́ mo wá báwo ló yẹ jẹ́ ta ló gbéṣẹ́ ìfẹ́ yìí bọ́ìsì wọ́n ní ọba yìí ni àwọn ẹ̀ ti gbowó àwọn ẹ̀ lè dáwó padà mo wá bẹ̀ wọ́n ní láíláí Alfa Al-Fulani ò ní deny mo fún àwọn pípọ̀ yẹn £500 bóyá tó rà pé $250 náà fún wọn wọ́n lè náà ò lè kó yẹn lẹ̀ láíláí mo ní òkè máa dọ́bù owó yẹn fún yín tí bá dọ́bù owó yẹn fún yín ẹ dákẹ́ kúrò lórí ẹjọ́ tó lọ́lọ́ wọ́n dẹ̀ ní òkè àwọn ti gbọ́ ó dà pé $250 lóbìnrin yẹn fún wọn mo wá promise wọn mo kàn gbowó àwọn business mi kan mo wá wò mo kàn tẹ fún £500 ni àwọn náà wọ́n ní gbé jáde mo wá ní kọ́ fóbìnrin yẹn lówó ẹ̀ mi wá lè sọ ọ́ àbúyọ́ fóbìnrin yẹn mi mọ̀ lówó ẹ̀ nígbà mo wá bẹ̀ wọ́n mo wá bẹ̀ obìnrin yẹn ní òun gbà sẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn mo ní bẹ̀ obìnrin yẹn pé kóbìnrin yẹn jọ kó má jẹ́ kan ṣe tó bá yẹ pé torí owó tó ń jẹ́ máa ṣẹ́tù ọ̀rọ̀ yẹn tó yẹ pé torí owó tó ń jẹ́ wo obìnrin yìí ó jẹ́ ń dá sí jẹ́ ń pa Alfa Al-Fulani kí n sọ́ọ̀tì ọ̀rọ̀ owó yẹn mo wá pe Alfa Al-Fulani ṣé mọ̀ pé kíní yẹn ti wà lọ́wọ́ àwọn bọ́ìsì káàkiri kò ń ṣe èmi náà ọ̀rọ̀ sẹ́ndì sẹ́mi pé àwọn fẹ́ gbé jáde èmi dẹ̀ dì wọ́n mú lọ́wọ́ pé kó má ṣe bẹ́ẹ̀ Alfa Al-Fulani mọ̀ pé ọwọ́ àwọn èèyàn kan ló gbàdọ́wọ́ tèmi kò ń ṣọwọ́ tèmi ní kò ń ṣe mí mọ bóyá jẹ́ wọ́n fẹ́ ṣe é ní èmi mo dì wọ́n mú pọ̀ gbọ́dọ̀ ṣe wọ́n gbúdọ̀ gbé jáde mo dẹ̀ bẹ̀ mo bẹ̀ obìnrin yẹn dẹ̀ farabalẹ̀ pé èló Al-Fulani jẹ́ èmi rò pé owó kan tèmi kan tiẹ̀ lè pa àwọn tèmi pé jọ̀ǹtọ́ Ọlọ́run ẹ bá mi organize change èmi rò pé owó kékeré kan ni ó bá ní $4,500,000 Al-Fulani ló jẹun 4.5 èmi ò lè organize 4.5 o for now báwo la fẹ́ ṣe jẹ́ ìpàfà Al-Fulani mo wá pé Alfa Al-Fulani pé Alfa Al-Fulani báwo lọ̀rọ̀ owó ìṣe jẹ́ gba kọ́ọ̀lù wọlé for now mo ń sọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ má bínú sà ẹ jọ gba kọ́ọ̀lù wọlé for now ẹ má bínú ok mo ní báwo lọ̀rọ̀ owó ìṣe jẹ́ ó ní báyìí ni Alfa Al-Fulani ṣe sùúrù owó tó jẹ obìnrin mi ìfẹ́ kóbìnrin obìnrin nǹkan báyìí ti ṣẹlẹ̀ o tóbìnrin ti lọ àtàwọn mo ṣàlàyé fún Al-Fulani Al-Fulani ẹni ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi mo dẹ̀ bẹ̀ Al-Fulani obìnrin yẹn ní wò bá sọ̀rọ̀ o kíní kan mo dẹ̀ pé obìnrin yẹn mo bẹ̀ obìnrin yẹn mo pọ̀ obìnrin yẹn mo join obìnrin yẹn papọ̀ mọ́ Al-Fulani mo dẹ̀ sẹ́tù ọ̀rọ̀ yẹn láàrin wọn pé Alfa Al-Fulani báwo ló fẹ́ máa san owó obìnrin yẹn náà fẹ́ gbowó cash mo ṣáà mú obìnrin yẹn wálẹ̀ mo wá já obìnrin yẹn kó mo wá bá Alfa Al-Fulani mo bá sọ̀rọ̀ lẹ́yìn pé Alfa Al-Fulani tí bá ṣe pé kókó wá cash ń sìn ò lówó lọ́wọ́ báwo ló fẹ́ máa san owó Alfa Al-Fulani dẹ̀ ṣàlàyé pé Alfa Saheed kò sanwó lọ́wọ́ òun báyìí o báyìí kí n jẹ́ kó o máa san installmentally àìbáyìí máa ń pè ẹlẹ́mọ̀yìnbó yẹn mo fẹ́ máa san díẹ̀ báyìí mo ní jẹ́ ìbóbìnrin sọ obìnrin náà wọ́n gbà mo tó sóbìnrin lórí títí pé àtẹnimọ́ náà tààtà náà náà já máa san díẹ̀ jẹ́ kó máa san báyìí ó máa san tán tó ń bá talẹ̀ tó ń bá ṣe kíní kan wọ́n á máa san mo dúró tóbìnrin yẹn lọ́rùn pé bóyá máa san nìyẹn kò Alfa Al-Fulani ò lówó lọ́wọ́ fún náà kò sówó lọ́wọ́ ẹ̀ gbogbo alamọ̀ pé kò sówó gbogbo akíní kan obìnrin ní afá kò tẹ́wọ̀n lọ́rùn mo ní Alfa Al-Fulani sanwó sákàǹtì ẹ̀ ṣáà máa san díẹ̀ ìwọ máa san iye báyìí ló sọ ẹni sùúrù ọmọ sọ yóò kó ẹ ṣe sùúrù Alfa Al-Fulani ò lè deny pé mi ò ṣe bẹ́ẹ̀ fóun ibi tí obìnrin yẹn ti ń
àfáàlì fúlàní wá sẹ́ndì owó yẹn díẹ̀díẹ̀ bóyá àfáàlì fúlàní wá pẹ́ǹdì kò fẹ́ máa san owó yẹn ọ̀rọ̀ yìí ìmáàmù Paris gbọ́ sí i ó dá sí i ìyẹn náà máa gbé ọ̀rọ̀ àlìfùlání jáde ìmáàmù Paris ó náà máa gbé ọ̀rọ̀ àlìfùlání yẹn jáde lórí gbogbo àwọn síkírìtì tó wà lọ́wọ́ òun lórí ọ̀rọ̀ àwọn olóbìnrin dé òun fẹ́ gbé jáde torí owó yìí ló fẹ́ gbé jáde gbogbo ọ̀rọ̀ yẹn lòun fẹ́ gbé jáde mo dẹ̀ sọ fún àlìfùlání pé àfáàlìfùlání má já lóhùn sọ fún ìmáàmù Paris pé mo ti dá sí kò gbúdọ̀ sọ kankan lórí ẹ̀ kí ló pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ owó kó má dá sí jàre mo wá pé obìnrin yẹn pé kóbìnrin yẹn sọ fún ìmáàmù Paris kó má dá sí náà wọ́n ní afẹ́sàáyédì àti dáadáa ẹ fẹ́ máa gbèjà àlìfùlání wàláhì ń tóbìnrin yẹn sọ nìyẹn o obìnrin yẹn sọ pé mi fẹ́ máa gbèjà àfa àlìfùlání fẹ́ máa pé àfa àlìfùlání afẹ́sàáyédì ti jọ̀rẹ́ àlìfùlání kò fẹ́ tó àlìfùlání kò fẹ́ ohun torí ẹ̀ ló fa àlìfùlání òye fẹ́ sọ owó òun kíákíá lòun ṣe gbé lọ fún ìmáàmù Paris gbà tó tún dariwo mo ṣáà pa iná ọ̀rọ̀ ìmáàmù Paris mọ́lẹ̀ pé ibi mo ṣáà pa iná ọ̀rọ̀ ìmáàmù Paris yẹn mo pa mọ́lẹ̀ pé ẹ mú ìmáàmù Paris mọ́lẹ̀ kó má gbé jáde kó san owó àfáà Fúlàní máa san owó ó máa san owó obìnrin àfáà Fúlàní tún wá ń disturb kò fẹ́ san owó ọ̀rọ̀ yìí gbàtà àfáà Fúlàní ṣe jágàjàgà ó dà pé àwa pèsè Sunday Igboho sí orí ọ̀rọ̀ owó obìnrin yẹn gbàtà pèsè Sunday Igboho sí Igboho gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ ọ̀pá àfáà Fúlàní Alifulani báwo lè jẹ́ wá bá mi Ìbàdàn ó ti búdà ẹ̀pọ̀ lọ bá wọn jọ sọ wọn jọ pa wọn jọ kún sí Sunday Igboho bá Alifulani wípé àfa Alifulani báyìí ni kò yẹ sọ̀rọ̀ owó báyìí ni kò yẹ ṣe san owó obìnrin yẹn má jẹ́ kó tú ẹ síta ẹ̀yìn ìgbà yẹn ní obìnrin kíní kan bóyá Olúrántí Queen àbí kí lórúkọ orúkọ obìnrin yẹn làfa Alifulani àti obìnrin yẹn wá jọ pè mí papọ̀ ìwọ obìnrin yẹn ìwọ obìnrin tó ń pariwo tó ń pè káàkiri sọ́dọ̀ àwọn kìnìún yẹn obìnrin yẹn wá pè òun àtàfà Alifulani pé àwọn tó gbé ìwòwò òun bóyá torí pé ìmáàmù Paris ń disturb wọn lórí ọ̀rọ̀ owó yẹn ní obìnrin yẹn pẹ̀lú àfà Alifulani wájọ pè mí pé wọ́n ní kíní kan wọ́n gbé wòwò òun wọ́n fẹ́ gbé òun àtàfà Alifulani àwọn méjì náà jọ pè mí papọ̀ o mi ò mọ nọ́mbà ẹ o èmi ò pé o òun àtàfà Alifulani wájọ pè mí pé wọ́n gbé wò òun kìíní kan òun lòun ní láìfò òun ní tó bá wọ òun lòun lè ṣe mo ní ẹni sùúrù mà àti yanjú àfà Alifulani ó ní obìnrin tí ń bínú ó náà máa pọ́lọ́pàá London ó máa fi kó gbogbo wọn mo ní àfà Alifulani ẹ má kọ́ ọ̀rọ̀ ìtúkẹ́ jújú bẹ́ẹ̀ ṣe ń rò lọ ọ̀pọ̀lọpọ̀ London yẹn ẹ̀mọ́ wò pa àfà Alifulani mi ò pàfà ọlọ́run Alifulani ṣó mọ adúrú gbogbo nǹkan tó wà nílẹ̀ sọ̀rọ̀ obìnrin nìkan ló wà nù iṣu yìí ni tó bá gbé jáde gbogbo ọ̀rọ̀ yìí máa di gbogbo ilẹ̀ Yorùbá máa di ariwo gan ní gbogbo ilẹ̀ Yorùbá kò ń sọ̀rọ̀ obìnrin nìkan tóbìnrin kan ìyẹn èyí tóbìnrin yẹn ń pariwo tó ń pariwo èyí tó fi ṣídìílẹ̀ gangan wà láì kò ní dáfẹ́ tó bá purọ́ èyí tó fi ṣídìílẹ̀ mo ní lọ́wọ́ tó ń pariwo ránu òṣì ṣé èmi tẹ́ mi bá jẹ́ wèrè èmi á ti kó ògbẹ́ ẹ̀ta tẹ́mi bá jára bò sí màá ti kó gbogbo ẹ̀sítà gbogbo tó ti ṣídìílẹ̀ mú ní lọ́wọ́ kò ní dábẹ́ tó bá purọ́ àbẹ́rò pé bí àmì ò mọ tí mò ń sọ ni ok àbí gbogbo ètò ń sọ pé òun ò ṣe kíní kan ò ṣe kíní ò yà jókòó ẹ̀jẹ̀jẹ̀ ó má tu rẹ̀ ta má tu rẹ̀ síta ṣó ti gbọ́ ìwọ obìnrin yẹn ó bá ṣe wọ́n wájú tèmi èmi ò kí ẹ o èmi kò wo tọ́lọ́hún mọ ìlànà tó wá pé mi ò wo tọ́lọ́hún ni mo fẹ́ hùwà jágàyàgà wo tí bá máa kó gbogbo ẹ̀ sábò yẹn máa rí àbí kí ló ń ṣe lọ jókòó ẹ̀ jẹ́jẹ́ ìdó ti ṣí nílẹ̀ mo ní lọ́wọ́ tó yà ètè láì tí ẹ̀ kó gbọ́ ok torí wọ́n sẹ́ni gbogbo ẹ̀ sí ni ó dẹ̀ wà lọ́wọ́ mi àti conversation wà tàlí Fúlàní gbogbo bẹ́ẹ̀ ń tẹ̀sán ara yín gbogbo ẹ̀ mo ní lọ́wọ́ ọ̀rọ̀ pa ìfẹ́ ara yín yẹn gbèsègbè má wulẹ̀ má parọ́ fẹ́ anybody ìwọ tí ẹ kó daṣọ bojú bóyá ìdàgbà tó tí ẹ kò daṣọ bójú kò sit down kò lọ wá bí kò jókòó sí àbọ̀ gbádùn ni
wọ́n á ṣẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ pé wọ́n sọ pé èmi fẹ́ gbowó èmi tí bá request owó lọ́wọ́ ẹ̀kọ́ náà ń jẹ mí yà tó bá gbọ́n tó sọ nìyẹn tí bá gbọ́ tó bá gbọ́n tó sọ nìyẹn tí ló bá bí mi múdù tí bá fi gbọ́ tí bá lọ gbọ́ pé ó sọ bẹ́ẹ̀ lásán wàá blame rẹ̀ wo obìnrin rọ̀dọ̀rọ̀dọ̀ yẹn àbórí ẹ̀ ò pé ni ṣé mi wà ní ẹlẹ́bi ni èmi request owó èmi tẹ́mi fún yàn £500 láti fi save wáàsì ìwọ olóòrùn yìí onídọ̀tí jàtìjàtì èmi gbowó àbẹ̀ èmi request owó lọ́wọ́ ìwọ olóòrùn jàtìjàtì yẹn àbọ̀ gbádùn ẹlẹ́bi ló pè mí bí tiẹ̀ ni ẹlẹ́bi ló pè mí ni aláìnítìjú obìnrin rọ̀dọ̀rọ̀dọ̀ òṣì kó lọ sẹ́gbẹ̀ẹ́ ok mo wá sọ fáàlì fúlàní pa fáàlì fúlàní afáàlì fúlàní ní sùúrù ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ olóbìnrin yìí jẹ́ kí tẹ̀lé mo sọ mo bá òun àtàlì fúlàní sọ̀rọ̀ pẹ̀lú méjèèjì ẹjọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ yìí di ariwo ju bó ṣe wà lọ o àwọn pípù tí wọ́n tó ní kíní lọ́wọ́ wọ́n ní ju bẹ́ẹ̀ lọ o mo ṣàpanu ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ mo wá bẹ obìnrin pé kó ṣáà má bínú kó má bínú kí ni máa ṣe kí ni máa ní kó bínú ni kó má bẹ kó má bínú kó má sọ dariwo kó má dariwo ju bó ṣe wà lọ ni ṣèbẹ èmi wá píìsì ni káàlì fúlàní má bàa káàṣì láàlì fúlàní má bàa túta kó lè san owó ẹ tó jẹ ó tán kó tẹ̀mí wá nìyẹn torí pé tí o bá sanwó fóbìnrin yẹn wọ́n máa gbé di onírànú obìnrin yìí jáde àtàwọn obìnrin tó kù wọ́n máa kó ogun ẹ̀sẹ̀ tó bá lè ti gbé ta kò pè ìtìjú àfáàlì fúlàní ìtìjú tèmi ni mi ò wò torí pé bí ó nísìnyí ilé ẹ̀ kí n máa bínú pé ó ń pa kó tó gbé ta tí bá wo bẹ́ẹ̀ lórí àlì fúlàní ni tó bá gbé mi wo pé kí bó ṣe yẹ̀yẹ́ yẹn tó ń gbé ogbó ọ̀rọ̀ ẹ̀ káàkiri kó máa gbé káàkiri bẹ́ẹ̀ ni èmi ò ní dá sí láyé mi ò ní dá sí gbogbo ètò mi ń pe àwọn ẹni tó ń gbé jáde pé kó jọ kó stop tí gbogbo wọn kí gbé àbáṣáyé kò ń ṣẹjọ́ tí wọ́n mọ́ fi wálẹ̀ tí mò ń di ogun ọmú lọ́wọ́ pé kó jọ kó má ṣe bẹ́ẹ̀ èmi ò ní ṣe bẹ́ẹ̀ bàbá kí ó gba góòlù pè mí lórí ẹ̀ pé kí la lè ṣe tá a lè fi wàláì ṣé kàkẹ́ ó gba gold wọ́n pè mí wọ́n fẹ́ pè mí pa nírọ̀lẹ́ pé àbá wọ́n ń sùn lọ́wọ́ wọ́n fi fóònù jí mi pé kí n jọ àwọn tó gbé kinní àlè fúlàní ẹ̀ jáde kí la lè ṣe tá a lè fi bẹ̀ wọ́n tó máa fi stop mo ní máa pè wọ́n ní àṣẹ mi ò rí pnp ni ó ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ kí n pè é mo tẹ́ láti pé pnp wọn gbé ìgbà tí mo padà máa bá wọn sọ̀rọ̀ pé kó ṣàṣe sùúrù kó jẹ́ ká sọ̀rọ̀ lórí torí pnp ṣe pé ó kù tìyàwó ọbẹ̀ dẹ́ ìyẹn tún lé ó lé wẹ́ èmi á pè wọ́n máa try gbogbo agbára tèmi kí gbogbo ẹ bá lè paná mọ́lẹ̀ àbákẹ́ gbàgbọ́ náà ń bẹ̀ mí sọ̀rọ̀ o àfáàlì fúlàní kọ́ ló bá mi sọ̀rọ̀ pé bí ó ń bẹ̀ mí o mi ìná àfáàlì fúlàní ń bẹ̀ mí o ṣùgbọ́n mùsùlùmí ọmọ ìyá kan náà ni gbogbo wa a lè wo pé torí pé àfáàlì fúlàní ó ṣe nǹkan báyìí fún mi ó ti tọ́nu tèmi wàláhì ó ti tọ́nu mi èmi ò ríro gbogbo ìyẹn kò ní túmọ̀ sí mi ọlọ́pàá mú mi sí ibì kan èmi ọ̀dẹ̀ mú mi wọ́n ní wá èmi mo lọ́bẹ̀ ọ̀dẹ̀ ti dọ̀rọ̀ ẹjọ́ tàbá náà àlọ́lé ẹjọ́ náà nìyẹn èmi yìí ń lọ ó yá náà ni ṣùgbọ́n a gbọ́dọ̀ wá wò ó kí ti mùsùlùmí ọmọ ìyá wa ṣe kí ni o kó bàjẹ́ ó tán ìyẹn lèmi ní bàbá kí ó gba góòlù pè mí fún pé kí n jọ nítorí ọlọ́run kí n wá wọn ní àlùfáàní kọ́ ló rán àwọn iṣẹ́ o àwọn kan wò pé bọ́yẹ̀ ń gbé kí ni lọ yìí ó máa ọ̀rọ̀ yà máa escalate pé kò dábẹ́ pé ó lè rúnrún láìfọ àwọn èèyàn rẹpẹtẹ bó tó bá pàfà àlùfáàní nìkan ló wà nù fíìmù yẹn kò bá dáa ṣùgbọ́n gbogbo àwọn ilé tó máa bàjẹ́ ká paná ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ mo ní òkè èmi náà try agbára tèmi èmi náà ti ń pe àwọn ẹni tí ẹ kí n pè ọlọ́run á dẹ̀ fún wa ṣe torí ọlọ́run mo wá ń bẹ̀bẹ̀ ní gbangba báyìí lọ́wọ́ gbogbo ẹ̀yin blogger tẹ́ ń gbé kinní yẹn ẹ jọ nítorí tọ́ lọ́hùn mo fi jíjẹ́ kan ṣoṣo ọlọ́run bẹ̀yìn ẹ jọ ẹ bá wa stop ń tẹ́ ń gbé yìí ẹ jọ ẹ wo tọ́ lọ́hùn ẹ wo títóbi ọlọ́run mo fi títóbi ọlọ́run bẹ̀ gbogbo yín ẹ bá wa dá dúró bẹ́ẹ̀ ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ nítorí ọlọ́run mo fi títóbi ọlọ́run mo fi bẹ̀ gbogbo yín ọlọ́run ò ní jẹ́ ẹrógun dààmú o ọlọ́run ò ní jẹ́ ẹrógun dààmú ìgbésí ayé tí yín náà ò ní bàjẹ́ ìgbésí ayé tí yín náà ò ní ìgbésí ayé tí yín náà ò ní bàjẹ́ ọlọ́run ò ní da àlámọ̀rí yín rú o mo fi jíjẹ́ kan ṣoṣo ọlọ́run mo fi bẹ̀ gbogbo yín pátápátá ẹ jọ
ẹ ṣe sùúrù àwọn ẹlòmíì gba ìbínú bí tínú ń bí wọn. mo gbọ́ kínní Ògògó tẹ́gbẹ́ yẹn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Alifulani nípa ọ̀rọ̀ owó mọ́ṣáláṣí pé tẹ́ bá gbọ́ tẹ́lómi bá gbọ́ yẹn náà a ní kinní kan ìtẹ́gbọ́n yẹn náà sọ lórí pé ẹ̀gbọ́n yẹn sọ pé ilẹ̀ yẹn kò ní problem pẹ́ẹ́n tó fún Alifulani ní 1 acre láti fi kọ́ mọ́ṣáláṣí onítọ̀hún tó fún Alifulani ní 1 million naira kíṣẹ́ Ọlọ́run bá máa lọ pé kò sẹ́jẹ̀ kò sómira pé irú èwo leléyìí torí ẹ̀ Alifulani Ọlọ́run á bá wa yí ẹ̀ padà torí Ọlọ́run á bá wa yí ẹ̀ padà Ọlọ́run á yé mi náà padà gbogbo ibi tó ní kálukú bá kù sí kọ́lọ̀ má ṣàyí gbogbo wa padà a lè ṣe ká má ṣẹra wa tàbá lè ṣẹra wa ká lo understanding tó kúná fúnra wa ìyẹn tó bá ibi tá a bá ti ṣẹra wa ṣùgbọ́n tó bá jẹ́ ti ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti dàpọ̀ mẹ́sìn torí ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ mọ́ṣáláṣí show us the must stand pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ní mọ́ṣáláṣí gbogbo alájọ ní kò kí ń ṣe ti wọ́ torí pé tó bá yẹ pé mọ́ṣáláṣí Alifulani tó fẹ́ gbé sínú ilé ẹni kò bá dáa ṣùgbọ́n mọ́ṣáláṣí tó pè ní kí lórúkọ ẹ̀ kíní kan mosque fún central mosque gbogbo èèyàn ló ní save your soul international central mosque kò ń ṣe mi Saheed Shittu mo ní gbogbo mùsùlùmí ló ní gbogbo wọn pátá lájọ ní òun nìyẹn nọkọsára ẹ yẹn save your soul international central mosque òun nìyẹn lára ẹ kò ń ṣe mi mo ní gbogbo mùsùlùmí ló ní gbogbo mùsùlùmí pátá àti tó ń kírun bẹ́ẹ̀ o save your soul international central mosque náà kọ sára ẹ yẹn kò ń ṣe mi mo ní gbogbo mùsùlùmí ló ní gbogbo mùsùlùmí ló ní ọlọ́run kan gbégbójú ọwọ́ save your soul ní ọlọ́run kan gbégbójú ọwọ́ tiwa ní kò ń ṣe property save your kò ń ṣe so property Saheed Shittu property gbogbo mùsùlùmí ni àwa lọ́lọ́run kan tiẹ̀ lò as adarí ibẹ̀ ó tán property gbogbo mùsùlùmí ni international save your soul international central mosque mosque tí wọn náà ní o fẹ́ kọ́ Alifulani gbogbo mùsùlùmí lónìí wọn wá lè kówó mùsùlùmí fún ẹ pé yá lọ ṣe aṣojú gbogbo mùsùlùmí tó kù kó má wàá ṣe àgbà o tó fi consign wa nìyẹn o pé no owó yẹn o gbúdọ̀ ṣe dandan ni fún ẹ Alifulani dandan ni o gbogbo excuse gbogbo tó ń sọ yẹn excuse kò ń ṣe excuse pé ẹ wá fún yẹn ṣe radio station gbogbo yẹn má máa lo àwọn ikọ̀ àwọn irọ́ burúkú kan tó máa ń já má máa pa mọ́ Alifulani kọ́lọ̀ má ṣe àforíjì ẹ̀ má ṣe àforíjì àwa náà o ọlọ́ má ṣe àyọnu sí wa torí ẹ̀ ìwọ obìnrin tó ń ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ yẹn kó gbé wọ́nrọ̀wọ́nrọ̀ yẹn sọ́hun o kó gbé àbàṣà tó ń ṣe alábàṣà kó gbá àbàṣà yẹn sọ́hun kó jẹ́ kó rí ẹ pé èmi ò ń ṣe ẹni tó ń gba owó lọ́wọ́ ọrú ẹ o òní ẹ ọ̀nà sọ pé mi request fowó èmi fẹ́ gba nǹkan èmi Muhammadu Jaya fẹ́ gbowó lọ́wọ́ wo lóorun onídọ̀tí èmi ń gbowó lọ́wọ́ ọrú wọ̀ bá fẹ́ gbowó tẹ́mi bá ń pa mí mo náà wọ̀n tèmi ti máa pè tó máa fún mi lówó Kasimu Eletu wà ń bẹ̀ Sunday Igboho wà ń bẹ̀ Alhaji Dosunmu wà ń bẹ̀ Alhaji wa Ọmọọlá wà ń bẹ̀ Alhaji wa Abdulhakeem Ogunmọ́lá wọn wà ń bẹ̀ tẹ́mi bá ń pa mí wọ́n fún mi lówó oúnjẹ àwọn ìyá wa káàkiri gbogbo everywhere in the whole world wọ́n wà ń bẹ̀ Alhaji Yusuf láti ìlú France wà ń bẹ̀ Alhaji wa Ridwanu Lai nílùú Èkó wọ́n wà ń bẹ̀ tó tọ́ ni Ridwanu Badmus àwọn kọ́lékọ́lé nìyẹn Ọlọ́run ní jáwọ́n kiri láéláé wọ́n wà ń bẹ̀ wọ́n pọ̀ lóríṣiríṣi tí bá ní mo nídìí owó wọ́n máa fún mi lówó tí máa fi jẹun kò ń ṣe irú owó olóòórùn ti wọ̀ yìí àbẹ́mi máa wá sọ pé ìwòwò ẹ̀ wà lọ́wọ́ mi ò fún mi lówó èmi kọ́ èmi ò ń ṣerú ẹ̀ tí ó ti gbọ́ èmi ò ń ṣerú ẹ̀ máa mọ̀ bu ẹ́ láṣìírí ni pé òṣì ló ń ṣe kó ṣì sọ̀rọ̀ kó stop òṣì tó ń ṣe kọ́lọ̀ mọ́ṣá ìṣíjú àwọn ẹ̀wò ajáre tó bá ní lọ́la ọ̀rọ̀ kọ́fí bísímìlà ìdípò ọ̀fọ̀ òun la fẹ́ sọ kọ́lọ̀ mọ́ṣá ju gbogbo wa nú ọlọ́run mọ́ṣá yọ́nú sí wa o ìdáwọ́lé gbogbo wa ọlọ́run mọ́ṣá ìjọ yọrí sí dáadáa ọlọ́run má járáǹkì wa o ọlọ́run má yẹ̀yẹ́ wa o gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹni tó bá fẹ́ sọ́pọ́ọ̀tì mọ́ṣáláṣí wa I need the support yín for now
ẹni pé adáṣẹ́ dúró torí ọdún tí ó wà ń ta but tó wá máa di ní ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí iṣẹ́ máa bẹ̀rẹ̀ lóní pẹrẹwu a fẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn tó ń ṣe irin réèlì yẹn kán bá wa tètè ṣe sí irin stainless tó máa ń ṣe síbi ara kìíní yẹn wọ́n gbọ́dọ̀ ṣe sí gbogbo ẹ̀ láṣẹ ọlọ́run kọ́lọ́ máa ṣe rọrùn alájà wa Latifa alájà wa Latifa wọ́n wà ń bẹ̀ alájà wa Alámídé Táíwò wà ń bẹ̀ alájà wa ìyàwó oníròtò Ràkúnmí ìyàwó onítọ̀ Ràkúnmí wà ń bẹ̀ gbogbo ilẹ̀ wà ń bẹ̀ alájà wa Bukky Gold wọ́n wà ń bẹ̀ ọlọ́jà aṣoríire alájà wa Bukky Gold fún mi kọ́dún alájà wa kí ló ń porúkọ ẹ̀ náà alájà wa Latifa fún mi kọ́dún ọlọ́jà aṣoríire àwọn yẹn náà fún mi kọ́dún ẹ̀yin tẹ́ fún mi kọ́dún mo mọ̀ yín o jọ́tà yín náà bá ń ṣe nǹkan mi ní fún yín kan ẹ̀ má àwọn dùn gbogbo wa nínú anyway ọlọ́mọṣẹ́ síjú àná wà. brọ́dà wa Yínká Ọlálékan àwọn náà wà ń bẹ̀ láti Amẹ́ríkà ọlọ́run ní járánkì láéláé brọ́dà wa Yínká Ọlálékan àwọn náà wà ń bẹ̀ o àwọn ti wà nìyẹn láti United States of America ọlọ́run ní dójú tì tó bá di ní ọ̀la tó bá di lọ́la a máa pàdé ní aago mélòó bóyá a máa tètè bẹ̀rẹ̀ program àtẹ̀lẹ̀ máa tètè bẹ̀rẹ̀ kò sí tí ó lọ ń bẹ̀ a máa ṣe program náà lọ́la but ó lè jẹ́ bí aago bí 8 àbágo 9 la máa tètè bẹ̀rẹ̀ kọ́lọ́ máa ṣe ìṣíjú àná wà ẹ̀yin tẹ́ bá fẹ́ support program wa account number wa nìyẹn fún mọ́ṣáláṣí I need the support yín kọ́lọ́ bá wa kún yín lọ́wọ́ ọlọ́run ṣàánú wa mo ń kí brother kọ́lọ́ máa ṣe bá wa dúpẹ́ fún yín tó subhanaka Allahumma wa bihamdik tó bá lọ́la a máa pàdé wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.